SOE orúkọ tèmi ni ọmọọba Abíọ́lá Ògúndẹ̀kọ́ tí mò ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ tó ń rí sí àṣà, ìṣe àti ìrìn àjò afẹ́ ilẹ̀ Rẹ́mọ ní Àwùgẹ̀ tí a mọ̀ sí Rẹ́mọ Culture and Tourism Electronic Magazine. Lọ́jọ́ tèmi a ní àǹfààní àti oore ọ̀fẹ́ Ọlọ́run ọba tí a tẹ̀kọ̀ létí tá wá sí ìlú Ìṣàgámù tá tún wá bá ìkan nínú àwọn màmá wa tí Ọlọ́run ti rọ̀ lọ́rùn tí Ọlọ́run jẹ́ kí wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú ọba Babátúndé Adéwálé Àjàyí látara ọ̀rọ̀ ọjà, ìlọsíwájú, okòwò, ìṣòwò nílẹ̀ Rẹ́mọ. Mo ní àǹfààní láti fi ṣe àfihàn wọn Chief Mrs. Alhaja Olúfúnkẹ́ Oyèlájà tí wọ́n jẹ́ ìyálájé general gbogbo ilẹ̀ Rẹ́mọ. Alhaja, ẹ ṣé tí ẹ gbà wá lálejò sí ilé yín. Ẹ ṣé. Lọ́jọ́ tèmi ìdí pàtàkì tá a fi wá sọ́dọ̀ Alhaja tí wọ́n jẹ́ ìyálájé ti ilẹ̀ Rẹ́mọ ni pé a wá fi iṣẹ́ ọba Babátúndé Adéwálé Àjàyí Tọ̀rúngbùwà kejì Akárìgbò ti ilẹ̀ Rẹ́mọ àti olórí gbogbo ọba ilẹ̀ Rẹ́mọ fi iṣẹ́ jẹ́ fún wọn pé àkọ́kọ́ irú ẹ̀ àpéjọpọ̀ gbogbo àwọn ọmọ Rẹ́mọ tá a wà ní Nàìjíríà nílé lóko lájò wípé a fẹ́ ṣe àpéjọ tí ó dálé lórí pé àṣà àti ìṣe ilẹ̀ Rẹ́mọ tí àwọn kíní dẹ̀ á ti bẹ̀rẹ̀ láti ogúnjọ́ láti 20 a máa parí ẹ̀ ní 27. Nǹkan bíi mẹ́ta bíi mẹ́rin péré náà la fẹ́ ṣe ńbẹ̀. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ ni pé àfihàn àṣà àti ìṣe ilẹ̀ Rẹ́mọ, àfihàn àwọn èèyàn jàǹkànjàǹkàn tí Ọlọ́run bá jogún fún wa ní ilẹ̀ Rẹ́mọ tí a dẹ̀ ti ṣe ìyẹn sí ààfin ọba Babátúndé Adéwálé Àjàyí ní ìta ọba. Ẹlẹ́ẹ̀kejì tí inú ètò tí kábíyèsí àtàwọn elétò gbé sílẹ̀ ni pé a máa ṣe dance drama. Dance drama yẹn ló máa ṣe ìtàn, ijó àti orin bí ilẹ̀ Rẹ́mọ bó ṣe ibi tá a ti ṣẹ̀ wá. Àkótán ẹ̀ ni pé a máa lọ sí stadium ní ọ̀nà Ìṣàgámù sí Kẹ̀nẹ́ ńbẹ̀ yẹn. Gbogbo ìlú sílùú wọ́n máa jó, wọ́n máa gúnwà, a máa wọṣọ, a máa jẹ, a máa mu. Eléyìí á jẹ́ kí a tún ríra wa. So lọ́jọ́ tòní màmá wa ìyálájé general ti ilẹ̀ Rẹ́mọ a fẹ́ kí kábíyèsí aláyélúwà ọba Babátúndé Adéwálé Àjàyí àti kẹ́ẹ̀dẹ̀ ṣàlàyé fún wa ní ìṣẹ́jú ráńpẹ́ bí ẹ ṣe rí sí, kí lẹ rí sí àti gbogbo àwọn ọlọ́jà oníṣòwò ilẹ̀ Rẹ́mọ kẹ́ bá a ṣàdúrà fún wọn. Orúkọ mi ni Chief Mrs. Alhaja Olúfúnkẹ́ Oyèlájà, ìyálájé ilẹ̀ Rẹ́mọ. Lákọ̀ọ́kọ́ mo fàsìkò yìí kí bàbá wa Babátúndé Àjàyí Tọ̀rúngbùwà II. Mo dẹ̀ kí gbogbo àwọn lọ́balọ́ba tó wà ní ilẹ̀ Rẹ́mọ àtàwọn ìjòyè. Mo kí gbogbo wa àti gbogbo àwa ọmọ ìlú, gbogbo àwa ọmọ Rẹ́mọ pátá. Mo kí everybody. Ẹ ṣé gan ni. Torí inú mi dùn nígbà tí mo gbọ́ pé wọ́n fẹ́ ṣe Rẹ́mọ Day. Ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí gidigidi. Inú mi dùn gan sí ètò tí wọ́n gbé kalẹ̀ yìí. Ọlọ́run á dẹ̀ jẹ́ ká jọ ṣe pẹ́pẹ́. Àmín. A ti bẹ̀rẹ̀ lọ́dún yìí nìyẹn. A máa péjọ ṣe ni. Àmín. Kò sẹ́ni tó máa pẹ̀dí nínú wa. Àmín. Lágbára Ọlọ́run. Àmín. Gbogbo àwọn tó wà lókè òkun wọ́n máa dé láyọ̀. Àmín. Ọ̀rọ̀ ọjà gbogbo àwa ìyálájé tá a wà nílé Rẹ́mọ náà gbogbo wa ni mo kí àti àwọn ìyálọ́jà. Mo kí everybody. Inú mi dùn sí ètò tí a gbé kalẹ̀ yìí. A máa ta, a máa jèrè. Àṣẹ. Àní táwọ̀ náà. Àṣẹ o. Àní nákun tọ́ka tó rí mi. Àṣẹ o. Ajé máa bá wa gbé. Àṣẹ o. Ajé ọwọ́ wa ní ṣí lọ. Àṣẹ o. Ajé tó wà nílùú wa kò ní ṣí kúrò. Àṣẹ o. A máa tà, a máa jèrè. Àṣẹ o. Èyí tó bá sí ajé kò sí nǹkan kan. Ajé, nǹkan tínú mi ṣe dùn sí ètò tẹ́ gbé kalẹ̀ yìí nìyẹn pé ó tún máa mú ọrọ̀ ajé bá gbogbo wa ní Rẹ́mọ. Mo tiẹ̀ ti rí àpẹẹrẹ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ Rẹ́mọ Day yìí tó ti bẹ̀rẹ̀ ni mo ti ní pé ìlú wa ti ń yàtọ̀. Ọrọ̀ ajé dẹ̀ ti ń wá. Ó fi hàn pé nǹkan ètò tí wọ́n gbé kalẹ̀ yìí ètò gidi ni. Adẹ̀jọ́ máa ṣe pẹ́pẹ́ ni. Àmín. Sẹ́ni tó máa ṣànkú nínú Àṣẹ wa. Èdùmàrè. Inú mi dùn gan ni. Àṣẹ.
A dúpẹ́ lọ́wọ́ Ìyálájé General ti ilẹ̀ Rẹ́mọ, Alhaja Chief Mrs. Olúfúnkẹ́ Oyèlájà, pẹ̀lú àdúrà àti ẹ̀mí ìfi-oore-hàn fún Ọba Babátúndé Adéwálé Àjàyí Tọ̀rúngbò Àkejì Àkárìgbò àti olórí gbogbo ọba ilẹ̀ Rẹ́mọ. Ìyálájé, a fẹ́ kí kẹ́ ẹ bá wa kí àwọn elétò tó ń jẹ́ planning committee tí Ọba Babátúndé Adéwálé Àjàyí tí wọ́n gbéṣẹ́ yìí lé lọ́wọ́ wípé àwọn fẹ́ kí àwọn ọmọ Rẹ́mọ kí gbogbo wa ká ríra wa ká bára wa ṣe. Ẹ bá a ṣàdúrà fún wọn, kẹ́dẹ̀ bá a ṣàdúrà fún ọrọ̀ ajé ilẹ̀ Rẹ́mọ bí ẹ ti ṣe sọ tẹ́lẹ̀, àtàwọn ọmọ wa lọ́kùnrin lóbìnrin nílé lóko lájò wípé ọdún tá bẹ̀rẹ̀ yìí dáadáa ló máa yọrí sí mà. Mo kí gbogbo àwọn tí wọ́n gbé ètò yìí kalẹ̀ pé wọ́n ṣeun gan ni, inú mi dùn sí wọn. Bọ́n ṣe ń lọ re wọ́n máa bọ̀ re ni. Àmín. Wọn ò ní ṣẹ́kú, Àmín. ọmọ ò ní kú lédè wọn, Àmín. nǹkan kan ò ní ṣe wọ́n, kò ní ṣẹ̀mí wọn. Àmín. Mo dúpẹ́ gan lórí ẹ̀. Lẹ́yìn gbogbo àwa ìyá, gbogbo àwọn tó ń tọjà, gbogbo àwọn ọlọ́jà Rẹ́mọ, gbogbo wọn ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Gbogbo yín ẹ ṣé. Ètò ńlá, ètò gidi la gbé kalẹ̀ yìí. Mo tún sọ́fù àsìkò yìí kí gbogbo àwa ọmọ tó wà ní Rẹ́mọ pátá àti àwọn tó ń gbé Rẹ́mọ tí ò tẹ̀ ń ṣọmọ Rẹ́mọ, gbogbo pátá mo fàsìkò yìí kí wa. Gbogbo wa ọdọọdún la máa lé sí o. Àmín. A ní pẹ̀dín o. Àmín. A dẹ̀ máa tà, máa jèrè. Àmín. Owó iṣẹ́ kékeré, owó ńlá ni. Ajé á bá wa gbé, ajé á bá wa ná. Àṣẹ o. Ajé á bá wa sùn, ajé á bá wa jí. Àṣẹ o. Ajé á máa tẹ̀lé wa kiri, ó dẹ̀ máa sùn wá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Ajé ìlú yìí, ajé ìlú Rẹ́mọ yìí, ó máa jẹ́ kí ìwà ọmọ máa gbòòrò sí ni. Gbogbo ala máa tà, táwọn máa jèrè. Àṣẹ o. Nǹkan kan ọ̀dẹ̀ ní ṣe wá, kò ní ṣe àwọn ọmọ wa, kò ní ṣe everybody. Àṣẹ o. For the benefit of our people that are not Yoruba speaking or Remo speaking people, today is another historical day in the life of Remo land. Today we came all the way from our office in Lagos. We came to say hello. We came to pay a visit to Chief Mrs. Alhaja Olúfúnkẹ́ Oyèlájà, the Ìyálájé General of Remo land. And Alhaja, she has really appreciated. She showed her appreciation to Almighty God. And then she talked about the good thing that His Royal Majesty Ọba Babátúndé Adéwálé Àjàyí Tọ̀rúngbò II, the Àkárìgbò and paramount ruler of Remo land, has been doing for the growth and development of Remo land. And it is a very good initiative that Kábíyèsí brought up the issue of Remo Day celebration. And she has actually prayed that as we've started this year, may we continue experiencing long life, good health, and prosperity. And she prayed for, everybody, economic elevation of Remo land and our people. On this note, I want to thank you all for being our viewers. I want to thank you all for being our supporters. Please keep on supporting us. Keep on doing the good thing that you've been doing for us. Once again, my name is Omoba Abiola Ogundeko. Thank you for having us. SOE